nípa tí wọ́n ní Alhaji Wasiu Ayinde sọ. ilé àbá mi ń fìdí pọ̀tẹ̀ àwọn afáàmù ọ̀dọ́bẹ̀ ìbínú bu wọn wá ṣe kí ni wọ́n wá ganu sí níjọ́ Friday wọ́n á ṣàdúrà. sẹ́rí ọ̀rọ̀ ní máa dọ̀rùn ló ti já sí pé ẹnu tó bá gbéyàn ní Ìsìláàmù fífi tàmà sí ẹnu lè gbéyàn sọ̀rọ̀ ìlú mìíràn kò mìíràn ọ̀dọ̀ ní téèyàn mìíràn ọ̀dọ̀ ní tẹnu gbéyàn sọ nípa ilé láti ṣètò àwọn abá síbi kan káwọn afọ àpamọ́ àgànú síbí tí wọ́n wá ń gbé káàkiri wọn sí àfọ́nà àti àlọ́bí àwa náà ń bọ̀ wá ilé sẹ́ẹ̀kù lọ́mọdé Alhaji Wasiu ọmọ àfà ni wọn so Alhaji ò ní sọ́ọ̀tì àfà láéláé àmọ́ àwọn alápèjúwe kan ìyá kú fún àyín àrí ìyá mi kú kéèyàn sọ fún mi pé bí ọmọ ìyá mi wọlé ní ìsìnkú ni wá sí wá sí bó ṣe jọ́ ọlọ́run tó ẹ̀mí òkú gbé ìwọ ìyá àfà kéèyàn ọmọ rírì àfà kéèyàn ọmọ rírì ẹ̀sìn lọ́fọ̀ akálà yí orí ìyá àwọn bọ́ọ̀lù kọ́ máa sábọ̀ àádọ́ mi lẹ́kọ̀ọ́ kèrè sọ́dọ̀ olówó kan lọ́dọ̀ àbọ́dọ̀ olóṣèlú pé ọjọ́ yìí gbọ́dọ̀ mísì ẹ̀ máa tà bẹ́ẹ̀ rárá o àmọ́ rírì àfà rírì ẹ̀sìn yìí pé mo bá ṣe iná bọ́lá bọ́ọ̀lù lè kẹ́yà mi nínú ìbànújẹ́ sẹ́ńtọ́ra ní wẹ́lẹ́ ní yóò sọ́ọ̀tì àwọn àfà láíláí kò lè rí bẹ́ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ táwọn èèyàn lè ká tí wọ́n sì nínú kọ́dọ̀ lọ́n tó gbá wa gan àwọn èèyàn sì gbọ́ wọ̀bọ̀ yìí èèyàn lè sì yàn gbọ́ kò ní lẹ́ni tì àwọn èèyàn kan gbọ́dọ̀ yé nìṣe nìṣe tẹ́ àbá ní ọ̀bá tí wọ́n gbọ́ èèyàn yé mo wí ìwé alájẹ mọ́ lọ bí rí àwọn ìjọba lọ bí rí àwọn eré àti wọn fẹ́ kẹ́ ẹ lọ nítorí Ọlọ́run sádìdì ẹ̀dìdìsẹ́ ìyá ayé ni gbogbo ẹ̀yin tẹ́ bá sì ń gbọ́ tẹ̀ ń bí ẹ̀dákẹ́ mọ́ bínú ìlú rẹ̀ bẹ́ẹ̀. Lára àwọn kàwé ṣùgbọ́n àwọn tó kà wà láàrin wa àwọn ẹni kan wọ́n ní kò sí wọ́n ní there is no ignorance in law admittance of guilt òun ní kéèyàn sọ pé ókè ẹ bá dé. sẹ́ẹ̀rí ọ̀rọ̀ social media ọlágbára púpọ̀ ọ̀rọ̀ social media ọlágbára púpọ̀ so ọ̀rọ̀ tó bá dé ìjọ́rọ̀ ọ̀nù ilé ẹ̀dá kùtù ọlọ́run gbogbo àtàrí kọ́ọ̀dù pàápàá jùlọ àtàbá wà lọ́dọ̀ àwọn èèyàn ńlá ọ̀rọ̀ tó yọ bá sọ láàrin èèyàn mẹ́ta mẹ́rin tó sọ̀rọ̀ ọ yàtọ̀ fọ́rọ̀ tí mo ṣe pé máikrófóònù yìí gbogbo ẹ̀ka ni máa rìkọ́ọ̀dù síta o kọ́rọ̀ wọn dàkú kọ́sà tó ti gbogbo wa níbi àkùsí náà jọ́bí ọlọ́run Allahu Akbar láàrin ìṣẹ́jú díẹ̀ ọ̀rọ̀ nípa ikú ìkàkà tó tóbi ni ọ̀rọ̀ sì ní yánu kan ṣoṣo tọ́lọ̀ mú dání tóbi ní gbogbo ẹ̀dá lọ gbogbo ohun tẹ́yàn bá wù kọjá láyé àdìntò òkú tó láyé ikú lọ́wọ́ ó fi kọ́ńkà rẹ̀ àfikú àfikọ́ńkà olówó àfikọ́ńkà ọlọ́lá ọlọ́wọ́ àfikọ́ńkà gbogbo ẹni bá jọba lórí ilẹ̀ bẹ́ẹ̀ ni ó fi kú kọ́ńkà fà ẹnìkan ọ̀gbọ́n lọ́wọ́ kú tálíkò òkú ẹni tí ò ní òkú gbogbo ọ̀rá lọ́dọ̀ Ọlọ́run. fàwọn ìbá ìrùbá ọ̀pọ̀ ìbàdí. àwọn àfáà wa ní nǹkan márùn-ún lọ́la wọn bá pè ní mùsíbà ìbàdàn kó àní fẹ́ẹ́ rìpọ́tù ẹ̀ fún wa bàdà fi lára máa ráyìn wọn dáná fún wa náà kò ń bí. ìṣèyí mi ò ní kọ́ ìwọlé dúró ìwọ̀n láti sinmi náà yà á fún àyíwọlé àbúzí wọn sàmà àti wọn bá sì rí sọ̀bìrìnà alladhina idha asabatihum musiba qalu inna lillahi wa inna ilayhi raji'un. ọlọ́run ni màá máa dán yín wò. ìṣèyí mi ò ní kọ́ màá fẹ́ẹ̀mù dán yín wò. wà ní jùúrù rẹ̀. máa ṣèbí dán yín wò. wàdákísí mílẹ̀ ní àbúwálì. kẹ́ ẹ̀ máa sọ́ọ̀tì owó ìfi dán yín wò. wàdà áwọn
anfusikum. Ìṣàfẹ́kù ara yín ìfidà yín wò. Ìṣàfẹ́kù kèso yín ìfidà yín wò. Wabashiri sabirina allazina idha asabatuhum musiba. Ọwọ́ ìrìn ànábì bá fún wọn ní ìró dùnú. Àwọn tọ́já ní pé asabatuhum musiba. Asabatuhum musibatu. Àwọn tí wà mùsíbà tábùrú bá bá Ọlọ́run fúnra ẹ̀ ló pe kú ní mùsíbà. Ọlọ́run náà mọ̀ pé ikú yìí sí. Ọwọ́ ní mùsíbà márùn-ún yìí. Ọwọ́ fún wa ní solúsàn lẹ́yìn nínú àwọn mùsíbà ìtọ́ àbáfẹ́ ọba wa kò wá fún wa solúsàn ẹ̀yọ̀ kan. Ó fún wa solúsàn yìí pé ìnàlẹ́kọ́ọ̀fì bẹ́ẹ̀rù bá ń bá ọ̀tọ̀ bá fẹ́ kẹ́rù ọgbọ̀ ọmọ Ọlọ́run solúsàn. wàlíjú tẹ́bí bá ń bọ̀ ọ̀tọ̀ bá fẹ́ bí ọkọ̀ ọmọ Ọlọ́run solúsàn wá. Solúsàn ọ̀fẹ́ kẹ́rù ọgbọ̀ ọmọ solúsàn ọ̀fẹ́ kẹ́bi ọkọ̀ ọmọ súrà kan náà ni Ọlọ́run tó bá fẹ́ bí ọkọ̀ tẹ̀ ọ̀fẹ́ rú ọgbọ̀ ìlọ́bì kùrẹ́sì ní ìlàbí mi látàṣíkà ìwọ́sẹ̀ ìbíbọ̀ yá múrù ọ̀bá àtàlùbẹ̀ ìdí lọ́sí àti àbàwọ̀ bí ìjú ìwà àbáyọ̀wò ìrìnkà. Ọlọ́run bá ti ń ka lílọ́bí ẹ̀rọ onípọ̀ méjì onípọ̀ ó fún wa solúsàn méjì. Wàdákísí mi lẹ́la wòrán ni. Ọlọ́run ní láti nàrà wá tó o bá ṣọ́ọ̀tì tó o fẹ́ dàkúnyọ. Wà sàmáàtì. Àbí nǹkan èso rẹ̀ ń jóná ọ̀fẹ́ jóná máa ó bí solúsàn rẹ̀ wá. Kí ni solúsàn Ọlọ́run fà bá kìí sẹ́kì. Sẹ̀kìmí ọlọ́pàá fún ìnáwó bàjẹ́gà bá rántí ìsábà aléìgún mi nìra àwọn ìwọ̀n ní ìfún bí amúwádé wà bàdé náà ẹ̀dí alákòójà náà tí wọ́n ẹ̀dí alákòó àdéhà. Ọba ní sìgìfàrù ni tó ọba ti ṣe sìgìfàrù ò ní ṣọ́ọ̀tì mọ́ tó ọba ti ṣe sìgìfàrù nǹkan ọkọ̀ rẹ̀ tí ń jóná ò ní jóná mọ́ inú mùsíbà márùn. Wàlẹ̀ Ọba áńfùsì. ti náà ní wàlẹ̀ áńfùsì ọba ní kí ló sàfẹ́kù ẹ̀mí bọ̀ ámú solúsàn wá. Èyí tó fi ámú solúsàn wá káàkiri wá sórí ẹ̀dá fún yàrá ní nǹkan ó dé jẹ́ àkíláàsì. Ẹni ilé ìgbà pé wọ́n sàfún ni ọ̀ràn wa sọ yí pé Kúlí kúlí. iná ìmọ̀ tàlẹ́dí dábìrù nàbí ní ọba ilẹ̀ mọ̀láàkì fún. Ọlọ́run ní sọ fún wọn wà nẹ́bí sọ fún wọn o. Iná ìmọ̀ tàlẹ́dí dábìrù nàbí ní ọba. Ọlọ́run ní kẹrin mú tẹ̀ ń sá fún un tẹ̀lé ẹ̀fẹ́ kú ẹ̀ sáàbí. Àìná mọ̀láàkì Ọlọ́run pàdé kú. O ò ní sá fúkú ètò ò ní ṣe ní pé kọ́ palẹ̀ mọ́ lékú. Tí a wá ní kíkú ṣe ní ìwú kí tó sọ̀kalẹ̀ wá sí. Ikú tó lágbára jù tí wọ́n bá Yorùbá gbélé Yorùbá sọ pé ẹkú ìyà. Bí ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ báyìí wọ́n ní ẹkú ìyà. Òyà ń wá póríṣiríṣi. Àwọn onímọ̀ gbà pé òyà ìbànújẹ́ kan ní tí ẹ̀ẹ́dì tọ́ba lùsì èèyàn rẹ̀ nínú ẹni kéèyàn lùsì ọ̀rẹ́ tó fẹ́ràn nínú ẹni kéèyàn lùsì ọmọ nínú ẹni kéèyàn lùsì àwọn òbí ẹ̀ tẹ́yà bá lùsì ọ̀rẹ́ tó fẹ́ràn nígbà míì yóò dàbí pé ayé fẹ́ parẹ́ lójú rẹ̀ Ọlọ́run ní confidence yẹn o àmọ́ àwọn òbí fún olùdarí ìsinmọ́sà pẹ̀lú lágbájá tó lọ yìí kódà yóò fẹ́ misbehave ìwúrẹ́ ló sàn ní Muhammad sallallahu alayhi wa sallam. níjọ́ wọn pa sẹ́yìn náà Hamzat sógbó bí mani ànábì ṣe tó òòyà sẹ́yìn náà Hamzat yẹn ó fẹ́ mú ànábì sí sọ Hamzat ọ̀kan ni wọ́n pa o ànábì wa ní Hamzat ọ̀kan tẹ́ pa ìsẹ́bìtì nípa bí. Wàyí ni akọ̀wé tó ń bá kí fún mi ní sinimá ó kí fún mi yìí. Ọlọ́run ní kò fi tá nẹ́ẹ̀kì lára Ọlọ́run ní fi ọmọ gbẹ̀san ìhìn akọ́tù tó ọba fẹ́ gbẹ̀san irú dèdè tí wọ́n pa lọ́dọ̀ rẹ̀ náà ni o mú lọ́dọ̀ wọn. Wọ́n láyé ìsọ̀bá ìṣúná wọ́n ká ìrúlì sọ̀bìrì. Ọlọ́run tó ọba ìṣúra ṣe sùúrù yàwó àìrúlì sọ̀bìrì Ọlọ́run ní sùúrù di afẹ́ni tó bá lè ṣe sùúrù. Wàsíbírì. Ọlọ́run ní tiẹ̀ fún ọ ní tiẹ̀ gbòye bọ́ fásibírì ibi ọ̀rọ̀ àmì sàdé ìṣúrù ni ó ṣe. Wà á sọ burúkú ilá ìbílá ẹ̀. Òye ọ̀rẹ́ rẹ̀ yà lógìgì lọ́fà bẹ́ẹ̀ ni jọ tí Anabi Musa nígbà tí fèrè hàn tí wọ́n wọ́sẹ́ fún yí pé wọ́n bí ọmọ kan ọmọ tí wọ́n fẹ́ bí nìyí ọgbọ́n láyé lọ́wọ́ rẹ̀ òun sì ń jẹ́jọba ń jẹ́ president ọba ni ọba ni gbogbo ọmọ tí wọ́n bá bí tó bá jẹ́ ọkùnrin kí wọ́n máa pa
gbogbo ètò ọba jóbi rẹ máa filẹ̀ ń dètè kọ̀ mọ́ fọ́nà ọba ọ̀gá ẹni tí ń dètè dòun lọ ìwọ̀n pa wọn ọwọ́ kan náà bí Musa ìwọ̀n wa bí Musa ẹ̀ ní wọ́n pa ìyá Musa lọ́kùnrin ọlọ́wà sọ fún ìyá Musa ọlọ́run ní ọmọ ẹni kan àpótí gbé sínú àpótí kọ́ wa lọ sọ́sọ́dọ̀ ọmọ òpó ńlọ ọmọ ẹjọ́ kan kó ọgbẹ́ náà àpótí. wàlá takọ́ fi wàlá lọ́sọ̀ ní. táwọn sọ fọ́nrán wò lè ṣe nǹkan ó ti dá nǹkan wò dákẹ́tẹ́ láyé ọlọ́run ni mo ní o ṣe bẹ́ẹ̀. wàlá takọ́ fi wàlá lọ́sọ̀ ní. wọ́n jẹ́ ọ̀rọ̀ ọ̀pọ̀ òṣùpọ̀ ọ̀bánújẹ́. iná ọdún ilé ibi ọ̀dá ìlú òmìnira ní mọ̀lẹ́sọ̀lì. ọlọ́run ní sọ fún mi ọlọ́run ní dá padà fún ọ. àjá ìlú mílíọ̀nù mọ̀lẹ́sọ̀lì. ọlọ́run ní bá dá padà sọ wọn kókó lónìí kèétí di òjíṣẹ́ kèé ṣe prọfẹ̀tì ìwà dá padà lójíṣẹ́ fún ọ. ìyá Musa ńgbà tó wá sọ Musa tọ́ka bóti ọ wá gbé Musa sómi ibi mọ̀ fẹ́ ló ń bẹ́ẹ̀ ayà yẹn bù àmọ́ lọ́dún ìyá. fùwádùn fi Musa bàrígá. ọlọ́run nígbà ó ṣe bẹ́ẹ̀ tán fà á sì bá a. fùwádùn fi Musa bàrígá. ẹ̀mí ẹ̀ pàdéjì ẹ̀mí ìyá Musa wa pa sófo inú rẹ wá ń bàjẹ́ pé yé irú kí mo ṣe yìí ó bá dé ìgbà ṣe pé mo fọwọ́ bá ẹlẹ́gbẹ̀ẹ́ fún ẹ̀gẹ́ ní ọba tó tàṣírí ara rẹ̀ òun yá tọ́mọ́nu òun ló wá ìwé ẹ̀ náà amúyàn sísọ òun ló ṣe umi sádámà níbi ọkọ̀ ẹ̀kú ọ̀kan nínú àwọn followers ànẹ́bí lọ́pẹ́ ọwá kú máa gbọ́gbọ́dọ̀ òtọ́sọ ibi tí ìbànújẹ́ kéyìn olùfẹ́yàn kéyìn ọ̀yà umi sádámà wá ń sọ yí pé ayùlímù mi ní nàìjíríà mi ní àbí sálímà. ayùlímù mi ní mi ní àbí sálímà. kálẹ́ni tó kú lóore má tó àbí sálímà. kó ìgbà yípa ànẹ́bí gẹ́gẹ́ láyé ìbànújẹ́ yìí fẹ́ kò rí lóore àbú sádámà ìbànújẹ́ pé kò rí ọkọ ẹ̀ mọ́ olùfẹ́ rẹ̀ ó ti lùsì ẹ̀ kó ti gbàgbọ́ àti fún tàlẹ́ni tó tún lóore tó má kọ̀ mọ́ fún ànábì gbàgbọ́ láyé pé àbúzálámọ̀ gbò ní olóore tá ànábì ọjà mú àgbàtà ànábì wà ní wọn lọ pé wá bí ṣe rí nu ọ̀gá gbogbo wa ní kò bí. sọ́dún bó ṣe tó o yàyàyàyàyà kò sí ikú tó tó ikú òbí kéèyàn sàfẹ́gbò bí ẹ̀. òbí ìyá àti bàbá kò tún wá síkú tó burú tó kéèyàn ó ṣàfẹ́kù ikú ìyá nítorí àwọn méjèèjì ni ọlọ́kọ̀ wa tó wà wá sáyé àwọn méjèèjì wọ́n sì wà important àmọ́ náà fúnra ara rẹ̀ nígbà tó fẹ́ sọ̀rọ̀ fún wa ọ̀rọ̀ òbí méjèèjì lọ bẹ̀rẹ̀ ó drop bàbá wọ́n sọ̀rọ̀ ya. ọ̀sọ́yìn ìsáná ni wọ́n ní lè ìsáná. ẹ̀yin ọmọ èèyàn aṣọ ọ̀dà ní fún ibẹ̀ ṣe dáadáa pẹ̀lú àwọn òbí yìí o. àwọn tí ń kú ra ọ̀dọ̀ tí ń kú ra. àwọn ló ti gbé ya àti bàbá wa ọwá drop bàbá ọwá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ya ó ní bọ̀ọ̀bá tẹ̀ wá ní ṣe dáadáa ọ̀dà akọ náà ti ìyá rẹ̀. àmọ́ láti ń kú ra. ọ̀dà ló sojú mi ìjọ tí ìyá rẹ̀ gbóyún rẹ̀ sínú ó sojú mi. wàwádọ̀ tí ń kú ra. ọlọ́run níjọ́ tó tún dìlífà rẹ̀ sáyé ìgbà tí ó dìlífà rẹ̀ ó sojú mi pẹ̀lú ìnira ni. wàhálù wà bí sọ́ọ̀lù nàṣàrà. ó tún dìlífà rẹ̀ sáyé kò tún fi ọ́lẹ̀ ó tún wú ọmọdé káàkiri náà níbo ọba sùn kò ní sùn ní abáni obu ẹ̀yẹ̀pẹ̀ ẹsẹ̀ wèrè wá tó lóòrí alájẹ amọ̀lé rẹ̀ wèrè ni yọmọ ijó lárí rí ìlú torí rẹ̀ ọlọ́run ní yọ̀wọ̀ àmọ̀ wù ọmọ yá yọmọ wù ọmọ ra fún odidi ọdún méjì àbọ̀ gbáko. àká iná bàlágà sùdàmù. títí tó fi wá di ẹni tó tó ayé dágbé. wà bàlágà ìgbà yìí ìdẹ́sẹ̀nẹ́ta. tó máa di òréré kó ń kó àwọn ogójì ọdún ẹni yóò máa balẹ̀ bí ẹ̀rẹ́ ọ̀dà pé kò ní kú mọ́ ọ̀dà bọ́lọ̀ ti bá mi wò ọ̀dà bọ́lọ̀ ti bá mi wò ẹni bẹ́ẹ̀ ni ọ wà bó ti wá páyà lákòókò ayé tó bẹ̀rẹ̀ ayé ọwá kù páyà ẹlẹ́ẹ̀kejì páyà tó bá sọ síbi bí dábìtì ìṣe wà yìí tí ìyàbá wa kò ní sùnmọ́ èsì bá mi kú rẹ ní wọn tó ní wọn lọ lónìí tó ti wọlé tí nǹkan kò ṣe àwọn tí wọ́n ń sọ ohun tí wọn ò ní fi jàmbá ṣe kò ní sùnmọ́ bẹ́ẹ̀ nígbà tí ìyá ń bẹ láyé gbogbo bára ìdí bá lọ tí bá ń bọ̀ á ní sọ́sà wà dáadáa tí ò sí nǹkan kan tó ṣe sábúrú kò ṣe yọmọ wá wo bí ọmọ kékeré ní ọmọ wàdájì ìfẹ́ tó ní sí i ọkàn tó so máa nì gbogbo ibi táwọn èèyàn tí wọ́n bá ń dájú ogun kọ́
tó bá ti kúnlẹ̀ síwájú pé màmí tó bá ti máa lọ kò sí nǹkan kan màmí Àyìndé ọlọ́run ó sì gbádà bí aláàjì bá ń lọ bó ṣe wù kó máa ṣe máa àdúrà tiẹ̀ tí máa ń ṣe fún mi tó jòkó nípa ọlọ́run ṣàánú mi lórí ẹ̀ ọlọ́run pẹ̀lú mi lórí ẹ̀ àdúrà wọn máa lift ẹ̀ aláàjì nìkan ká kọrin láyé irọ́ kárájì ọwọ́ padà sànà nígbà táwọn òkè wà àwọn arúnà sọ̀dá àwọn òkè wà àwọn ọmọ wúrà àwọn òkè wà àwọn barista àwọn òkè kan lórí òkò yìí ọwọ́ láàrin wọn gẹ́gẹ́ bí ọmọ àgùntàn tí wọ́n ń sá tí ń sá lọ́lọ́lọ́lọ́ tí ń pa lọ́lọ́lọ́lọ́ láàrin wọn káwáṣe ìyá yẹn ló ṣiṣẹ́ nítorí pọ́kùnrin ṣe lè kọ́ dáa tó àtọkùnrin ọba àdá tó ọba lóbìnrin ni kò lè tó sí ni tọ́ da ànábì Nuhu ànábì ọlọ́run ni àtọ́ rẹ̀ da ànábì Nútù ànábì ọlọ́run ni àtọ́ rẹ̀ da àwọn méjèèjì òbí tọ́ da sáyé torí wo róbìnrin rẹ̀ fi tẹ̀gbẹ́ bí ọ̀bùn ọkùnrin nítorí onílọ́wọ́ nígbàdo bígbàdo rẹ̀ tó bá tó yanrantí tó ọba wá rí ilẹ̀ tó wá sí gbàdo tó wá já sálẹ̀ yóò jóná mọ́lẹ̀ ni àmọ́gbàdo rẹ̀ kọjá ẹ̀dá tó ọwá rí àbọ̀rá ọwá kí gbàdo rẹ̀ ọwá kì í bọ̀ bẹ̀ yọ̀ wá ta ìyá ni ọjà tí ìyá tó bí ọtọ́ rà fún ọ lọ́dọ̀ bàbá abaradà ìyá lọ́dọ̀ bàbá ẹ̀mí tó jẹ lọ́dọ̀ bàbá ìyá tó wà bẹ́nu ìyá tó bí Alhaji Wasiu méjì ni wọ́n bí ìtayẹ kányìn ìyá Alhaji Wasiu àti ìyá tó bí pẹ́sidẹ́ntì ìyá Abibatu Wẹ́gàdì àwọn méjèèjì nì nínú ayé àwọn wá sí ọmọ ni wọ́n ti sacrifice fọ́mọ tí wọ́n bí níbi tá a bá tiẹ̀ ní kankan tá a bá ti rẹ́yìn tá a tọ̀ yín tẹ̀ yìí tẹ́yìn bá ti bẹ lẹ́yìn wa àwa kúure irú bẹ́ẹ̀ tó bá wá yáyàn lójijì láti jẹ ẹjọ́ àwájú wa nù dandan ibi sí màmá ti lọ sá tí màmí ti lọ sá tọ́ra àjù rọ́jẹ̀dì bí ìṣèlú láìpẹ́ láti rẹ̀ lọ ìyá yẹn nìkan náà ní ká tọ́jà pé tó bá sọ̀rọ̀ tó màmí ṣe fẹ́ fẹ́ nù ara wò pé màmá ti lọ àbí màmá èyí lọ ni irun bẹ́ẹ̀ nìyẹn bá yá yàn èyàn wà dúró sí focus èyàn dààmú lọ́jọ́ kọjọ́ kankan nínú àwọn àfa ìgbà tó ń wò ya rẹ̀ títí bí a ṣe ní wẹ́ẹ̀tì tó ó wà àwọn òbí rẹ̀ bó òbí ṣe ní ètò ó ní àhábù. ọkùnrin wà nílẹ̀ ní ilẹ̀ ìyàwó mi. ó ní mo fẹ́ràn àwọn òbí mi méjèèjì pàápàá jùlọ ìyá mi mo fẹ́ràn rẹ̀ mo lọ́ọ̀fù ẹ̀. wọ́n lọ́ọ́ mú un dẹ́kun ọkọ̀ mi. ó ní kò sí àti mo lè fi dípò ìyá mi ìgbéyà kan wá dípò ìyá mi ó ní kò ọ̀rọ̀ kò sí mọ́. ìyá ni wọ́n di láàrùn bí àjọ ìjìsí mi. wọ́n láwọn láti owó láwọn àbúrò ìgbìmọ̀ràn. ibi mo fẹ́ lòlù ó ní lọ́wọ́ láti mú. láwọn àbúrò ìgbìmọ̀ràn bí. ṣé ìbá ti pọ́nà ìyá yìí ni ọlá ìyá wa àdìmọ́tù. sàdíyà. láwọn ìgbìmọ̀ràn bí. ìgbàlá ìdílé kò ní lẹ̀ ìyá yìí ló ṣe sacrifice ìyá yìí ló ṣe wàhálà ìyá yìí ló ṣiṣẹ́ tí aláàjì tó náà ń fi sàánàdà yìí kádàrá dá látọ̀dọ̀ ọlọ́run àti púpọ̀ ọlọ́run wọ́n wá ní ìyá rẹ̀ dìlífà rẹ̀ fún ọjọ́ àbátọ́lá ìyá mi ní débi mo dé. ọba tí wà ní dí bíjẹ́mi ìdúró ní. ó ní ìyá mi tẹ̀lé bàbá mi wá ní dín. bíjẹ́mi ìdúró ní. pẹ̀lú gbogbo ìyẹn bí ló tẹ̀lé bàbá mi kì í sọ sí ìlú láyé. ìyáṣẹ́ dàbí dùnà wà á ní omi ní dájú. ìdí sórí rẹ̀ láyé bí wẹ́rẹ́ ètò ọ̀sẹ̀ yóò ní ìdájú. wìdádù kì í lè ṣẹ́yà dùnú wìdádù. ayọ̀ tí wọ́n sọ fún yẹ̀ báyìí. wìdádù kì í. ó ní ìyá mi àdìmọ́. wìdádù kì í. ìyá mi àdìmọ́. wìdádù kì í. ìfẹ́ tí mo ní sí ọ ìfẹ́ tí mo ní sí ọ. lè ṣẹ́yà dùnú wìdádù. ó ní sọ kó o lè ti fẹ́ rẹ kó lọ́dọ̀ mi nígbà tí wọ́n kàn yọ ń bà fẹ́ rẹ nínú ọkàn mi yóò ti wó ní kò lè rọrùn bẹ́ẹ̀. jàdọ́kì lọ́rùn mi káyọ̀ ti ń mi. ọlọ́wọ́ báwọn ìyá mi bá mi sàn ìyá mi bá mi sàn ìyá mi àdìmọ̀ bá mi sálẹ̀ sàn. jàdọ́kì lọ́rùn mi jáde ti ń mi. ìwọ náà bá mi tí mo lè ṣe fún gbogbo tí alájí bá wọ́dà láyé kò ní kọ́lé kan fún yẹn mọ́tọ́jẹ́ bàbá kò ní ra mọ́tò kan fún ma àfi kọ́sàdúà kó sì ṣe sàárà kọ́lọ́wọ́ ọmọ amúnádé àdúrà yẹn báyà ni àti sàárà kọ́fà ìjẹ́ ní àpààrọ̀ fún torí ayé ẹlòmíì náà bá dá o kò rí ìyá rẹ ni lọ́jọ́ ẹsẹ̀ kejì. àbúrò náà ní sáyì láyà omi. lọ́kọ̀ bẹ̀ wò. ara omi ajálárì náà ní ìbá. ó ń borí àmì àjálà. mí náà ní ìbá tì.
inú gift inú èèyàn inú ẹ̀bùn láyé wọ́n ní yá nínú àwọn àyà inú ẹni rẹ̀ láyé. ọba ní àdìmúkọ nírúbí àyà tí. ọlọ́ba tí ń tàyàn lọ́rẹ ọba tí kádàrá lọ́kádàrá ìlú ìyá yìí fún mi bọ́ máa gbé yá mi náà lórí kò ní rí báyìí. ìkúlí náà sì wọ́n mi ìfìlẹ̀ àná mi. gbogbo èèyàn ló ní aláyé gbogbo èèyàn pátá ló ní aláyé. wà ó mi lè ká ìrù bẹ́ẹ̀ náà ní òun máa. ọlọ́mọ ìyá tèmi láàrin àwọn obìnrin ó mẹ́lẹ̀ ẹ̀ ìyá rẹ̀ lọ́jà fún mi. ìlàyé kùnbí omi wà ìdọ̀ àníyá. wọ́lọ́hùn kùnbí omi wà ìdọ̀ àníyá. báyìí yọ́nú sí ya tó bí mi o báyìí yọ́nú sí ya mi yọ́nú sí ya ayọ̀bù wá sí. wà ìdọ̀ àníyá. ọlọ́run bàbá yọ́nú sí. ìdọ̀ mi ní àyà tí wọ́n fi ní màmá sí. ìyọ́nú yẹn ní pàtàkì kò sí ìgbẹ́dà tí wọ́n sọ kalẹ̀ wá sínú kò sẹ́dá kan tí wọ́n lẹ́yìn tẹ́lẹ̀ ìlú nílé o kò sẹ́dá tí ò ní kú irú tó ọba ti jẹ́ náà ètò alhamdulillah Allahu akbar Allahu akbar Allahu akbar. Allahu akbar Allahu akbar. Ọlọ́wọ́ kẹ. ìlàyé kùnbí omi wà nínú àníyá. ìlàyé kùnbí omi wà nínú àníyá. nínú àbíyá àyà tí wà bẹ́ẹ̀ màmá ti àyà. ọ̀rọ̀ yẹn tọ́ sí yàn. náà yàrá ti sọ ó ní ṣe wọ́n náà nífẹ̀ẹ́ yìí èmi ọ̀mọ̀ mo nífẹ̀ẹ́ yìí ó ní àmọ́ ìyá mi kú mo wá pàtì mo wá wá sọ́dọ̀ yìí ẹ bá ń ṣàdúrà fún àdúrà ti ṣe mo sọ fọlọ́ ń bá mo délé lóru bá ti máa bọ́lọ̀ sọ̀rọ̀ èmi ọmọ tí a yìí ṣe fún ọ fún ọlọ́run àmọ́ wọ́n lọ́jà tọ́mọ rẹ̀ rà fún lónìí kò sí ìkàkà tó gbọ́ ọmọ rẹ̀ wá ní pé kó bí ọmọ ti ṣe má dé dúró tì yá yìí ó sọ fọlọ́ ń bẹ́ẹ̀ wọ́n lọ sàdéhùn fún àná níbẹ̀ pé ọjọ́ tọ́já sí pé yọ̀m. yóò padà yókù sí láwùn nàbí ọ̀rẹ́ tí náà pẹ̀lú máa wò. fún wọn lọ́mọ èdè ó ti yá ni o má sì jẹ́ ọjọ́ tí Alhaji Wasiu lójú tọ́jọ́ bá ń ti àwọn èèyàn tọ́jọ́ kan bẹ tọ́jọ́ ti àwọn èèyàn kí má jẹ́ ojú ó tì torí wọ́n ni òjò ojú ó tì lónìí ọlọ́run èyí ti fẹ́ sí pín ẹ̀sà àtìfẹ́ ẹni ọlọ́ba tó fẹ́ náà yọ fẹ́ náà rẹ ní o ẹni ọlọ́ba tó fẹ́ yọ sá ní o ó kó ní wọn lẹ́nu mi ní ìsín kò ní sí náà dáadáa o yọ wà ní ẹ̀ńdẹ́ sí ọ̀gá sọ́dá fún yín tó wà ní kò ní ìgbà yìí pé orí ẹ̀kẹ́ ìgbẹ́ wọn pè yí ni ìtòrò ọlọ́run fẹ́ràn rẹ̀ ọlọ́run fẹ́ràn Alhaji Wasiu ó fẹ́ràn rẹ̀ o ẹ̀sán kékeré kan ni màá fara jì máa dọ́pẹ́ fọlọ́run sì súnmọ́ ju bó ṣe tún súnmọ́ yìí lọ fọlọ́run ti jù rẹ̀ fa àgbà ni wọ́n ta àṣàbò lẹ́yìn náà wà wà yìí náà àti ìkànnì ní àwọn yàrá òkè kí wàá ní wọ́n náà jábẹ́ wo ìyá tó bí ọ kú kí president Nàìjíríà ọmọ wa kí ọ wọ́n àgbọ̀ bá kọ lẹ́tà ó ti pọ́n lépe ọ̀nà tó ga ni o ó tún wá ń fún ibi bàbá bísí dé ọwọ́ òpẹ́ tọ́ kan náà yẹ kí n ṣe fún ọmọkùnrin yìí ọwọ́ ń fóònù ẹ ní wọ́n sọ pé ó ti lọ bá díẹ̀ kí ló dúró tọ́lọ́ wọn ṣe fún Alhaji Wasiu ó ti ṣe iṣẹ́ tí ìyá yẹn ṣe kalẹ̀ ní àwọn irú àbáwá báwọn ọ̀rọ̀ ayè láyè àmọ́ wọ́n rántí àná etí president níbi ẹgbẹ́ ẹ̀ lọ́mọ o president máa rántí àná gbogbo àwọn èèyàn rẹ̀ ní máa máléjì àwọn èèyàn rẹ̀ pé àwọn èèyàn tèmi tàná nì níjọ́ tó nírú jẹ ọba Elégùṣì sọdún márùn bàbá ẹ̀ àwọn àlọ́bí mo ti wà níjọ́ náà bàbá wa Tinubu wá dé wọ́n ti ní wá sí wà sí oníṣòwò ẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ àgbà wa mọ́ndé mo adọ́dọ̀ wọn mọ́ndé mo rántí pé báyìí rántí àná ọmọ èèyàn rẹ̀ wọ́n máléjì wọn tò dì kọ́ ọlọ́run ti ṣe
ẹnìkan ìkankan bẹ táwọn yẹn máa ń kọjá yìí wọn pé mo forí jìn kò sẹ́ni láti forí jìn lọ́dọ̀ lẹ́yìn ọlọ́run ẹ bẹ̀ kó forí jìn yẹn ni à ń bẹ̀ ànábì lọ sọ bẹ́ẹ̀ nígbà tó bá mú òkùnkùn tí 40 èèyàn bá péjọ sínú jẹ̀nàṣà rẹ̀ 40 péré ànábì lọ́wọ́ ó rí kà ń bẹ̀ tí ó ti sìfáwù fún lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́wọ́ ó torí ẹ̀ gbàsípẹ́ rẹ̀ ọlọ́run ó wo bí àwọn ẹ̀dọ́ ọlọ́run ṣe pọ̀ tó yìí àtijọ́ ẹ̀jọ́ náà rẹ̀ kúránì rẹ̀ sọ̀kalẹ̀ lójoojúmọ́ mọ́mọ́ tó wà yẹn pé Alhaji Wasiu kò sí ayé gbàgbé ọ̀run odidi ilé lọ́kọ́lọ́kọ́ta èmi yìí ló gbé fún nígbà òun fún iPhone odidi ilé ó sì gbé fásà láti tọ́ dálẹ̀ ọwọ́ àkókò mẹ́ níwọ̀n lọ sòtẹ́ẹ̀lì kó tó kọ́ bí fúrógámù tó wá gbé padà sẹ́kọ̀ọ́ àwọn iPhone ṣe nǹkan ọwọ́ lòun ti fún ọlọ́run òun ò ní yàrá bímọ ọwọ́ tẹ́lí sí pàṣẹjì ọwọ́ sùn. ìmọ̀ tí a ṣe jẹ́ kàn lọ tẹ́lí sí olóhùn ní yàrá bímọ odidi lẹ́yìn tọ́lọ́hún ni òun ò ní mọ́ wọ́n yọ Alhaji Wasiu yọ àyè tọ́lọ́hún lẹ̀ fọ́lọ́hún nígbà wọn àgbọ̀dọ̀ sáyé o gbàgbé ọ̀run o ayé ọlọ́run yẹn ọyọ́ ilẹ̀ báyìí fọ́lọ́run fi ọlọ́run ayé tiẹ̀ ní níjọ́ tí a ti kú náà ló ti ní Al-Qur'an ẹ̀ sábà bá mi ké ẹ má sọ̀kalẹ̀ fún yàrá mi ọlọ́run wọlé agbe tí wọ́n ti sọ̀kalẹ̀ yẹn náà yóò wọlé ayé àsàlátù láti 28 years tí wọ́n ti ń ṣe ní máìfò ọlọ́run ó rí kan ọlọ́run òróró tó bá mú yóò rí kan náà láti 25 years láti 28 years ọlọ́run fi kẹ́yà yìí. àmín. lórí kàńbẹ̀ náà yóò fi sàánú tìyín náà dùn báyìí lọ. àmín. àgbàkọ̀ọ́lá nàbí wa Muhammad. lójú àwọn akéwàgbọ́dì o àgbàkọ̀ọ́lá nàbí wa Muhammad. níwájú ọlọ́run dákun ẹ bá fún akéwàgbọ́dì láyé tọ́lá yìí bẹ́ẹ̀ abẹ́gbàgbà àyè àwọn àfáà níbí o báwọn àfáà bá lọ tẹ́lẹ̀ tó kó wájú bá fẹ́ ṣe kọ́ máa ṣe ọjà máa bọ̀ bí akéwà lónìí àfáà ní ọ́fíìsì àfáà ní àwọn ni wọ́n sì tọrọ fóòkù tọ̀ọ̀yá mo bá tún bí akéwà lónìí máa bọ̀ aláya àwọn àfáà ní sọ̀kọ́lá mọ́tà kẹ́yà ọlọ́mọta yọ̀ọ́ sí ya ọlọ́mọ bá bọ̀ yáwó ọlọ́mọta gbàgbọ̀ yá ilé ẹ̀dùnkọ̀ kẹ́lẹ́ tó ti lọ ọlọ́mọta kẹ́wà bàbá tó bí deputy governor nínú àwọn tẹ́sí ìlú lára mi wọ́n sì tó lọ́wọ́ àfá bàbá wa Hamzat ní ìbẹ̀ lára deputy ìjàní ẹ̀ deputy ìjọba deputy gbogbo fún ọ̀bà dé ọ̀rọ̀ ẹ̀sìn ní ọ̀kọ̀ọ̀kan mú wá ẹ̀sìn wọn kì í ṣe tẹ́sí tó yé deputy yé títì ní o ìjọba nípa ni ẹlẹ́sìn tó jẹ́ pé òkè àyè tí ẹ̀ wá sílẹ̀ pé mùsùlùmí ẹ̀pìsẹ́ǹtì yẹn pẹ́ lẹ́sìn ní àápìsẹ́ǹtì ẹ̀ nípa kì í ṣàtì tó ṣe títì kò yé títì ẹ̀sìn tí ó láti sí ni. bàbá wọn kọ́ mọ́tò láti jí wọ́n sí àfọwọ́wà sọ́ọ́rí bàbá àgbàdo bàbá tí mo máa mẹ̀gbá mi ni wọ́n jẹ́rìí pé bàbá wọn kọ́ mọ́sálásí ńlá sọ́dọ̀ àwọn sọ ọlọ́run mọ́sá fèrèjì bàbá ọlọ́run fèrèjì bàbá ọlọ́run fèrèjì wa bàbá onílù ọlọ́run fèrèjì wa bàbá àgbòrò gbẹ̀yìn tẹ̀gbẹ́ lọ́sìn ọ̀tẹ̀ ọlọ́run fi yín kan adé ọlọ́run fi yín kan wọn lábùú ọlọ́run àdébí wa Muhammad ọlọ́run àwọn ẹni ọlọ́run ọlọ́run àwọn ẹni ọlọ́run ọlọ́run àwọn ẹni ọlọ́run ìbá sọ pé olúwa bá mi kẹ́ wọn o ṣèjẹ́ṣèjẹ́ fún wa olúwa yọ́nú sí wọn ṣàbòjì fún wa àwọn màmá tó ṣẹ̀ wá síbẹ̀ olúwa bá wa kẹ́ gbogbo olúwa bá wa kẹ́ wọn olúwa bá wa kẹ́ wọn fún wa àwọn màmá ebe gọ́fìnà wa ní Ogun State Lagos State ọmọ bá Dapo Abiodun àwọn náà wọlé bọ̀ wá yé o kọ́lọ̀ ọba kọ́ba ló ti wá